ṣe bákan fún ọjọ́ ìwọ ní tòótọ́ má ṣe bẹ́ẹ̀ fún mi. Ohun tí mo bá ní máa fi wọ́n ohun mo bá fẹ́ kó ṣáàtì tẹ̀mí lọ́wọ́ torí ọmọ ọlọ́jà ni mí. Ohun tí mo bá ní máa fi wọ́n ohun mo bá fẹ́ kó ṣáàtì tẹ̀mí lọ́wọ́ torí ọmọ ọlọ́jà ni mí. Gọ̀ǹgọ̀ fa àtẹ̀yí tó jìnnà sí mi dandan ni kí n gbà mọ́ ohun tó tọ́ sí mi àtẹ̀yí tí kò tọ́ sí mi kó ṣáàtì tẹ̀ mí lọ́wọ́ ohun tí máa fi kún bẹ́ẹ̀ fún mi ohun tí mo bá ní máa fi wọ́n ohun mo bá fẹ́. Ọ̀rẹ́ mi, dreams are not real. Honestly, they are just mere illusions. Just forget about it. Wo, Bùkúnmi, kò lè yí ẹ. Ṣebí mi ni mo mọ̀ kan tí mò ń go through. I hate Uncle Ayọ̀túndé. Wọ́n yàtọ̀ sí ejò apanirun. Take it easy. Ṣó mẹ́ tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣá. Ọkọ àǹtí ẹ̀ mà ní. Jọ, ṣojú àlá tó lá lọ ni. My friend, wake up and smell the coffee. That's just a dream. Ọ̀pọ̀ nínú ẹ̀mà ni mo máa fi ń ṣe sóònú ẹ̀kú. Bùkúnmi. Ṣọlá fún mi. Ṣọlá fún mi. Kí ló ń ṣe ń sìn? Kí ló ń ṣe ń sìn? Dúró. Kí ni nǹkan tó ń ṣe ẹ́? Kí ló ń ṣe ń sìn? Kí ni tó ń gbélé tó ń ṣe ń sìn? So ìgbà tó kúrò ní bedroom ẹ̀ ṣe bíbí àlọ́ wá. Ṣé inú ilé mi náà kọ́ ló ṣe wà ní? Nígbà tó wá kájọ síbí. Ṣé o pé mi ni mo jẹ̀bi? Èmi tí mo fẹ́ lásọ̀rọ̀ bẹ́ẹ̀dẹ̀ nígbà tó wà ní bedroom. Ṣé bẹ́ẹ̀ kí èmi náà wá bá yín? Kí n bá yín bẹ́ẹ̀ kí n dẹ̀ bọ́ra mi sóò bí ọ̀nà ṣe bọ́ra sóò. Kájọ máa wòra, kájọ ríra wa fín. So wàá yóò wò mí, èmi náà yóò wò ẹ́. You see me, I see you, God no go vex. Uncle mi láì gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi. Gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi yóò dáa. Ẹ̀ṣẹ̀ ni pé mò ń gbé lé yín ni. Àbí kí ni gbogbo eléyìí gan? Kò ń ṣe ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni tó bá fún mi ń kíní yẹn mu. Ẹ̀ṣẹ̀ ni tí mi bá jẹ́ ń bẹ̀ yẹn. Ó mọ̀ pé pípa tí èèyàn bá gbàdúrà tọ́lọ́run bá dé gbàdúrà ẹ̀ nínú àwọn. Ó mọ̀ pé traveller lẹ́gbẹ́ ẹ̀ kò ń gbélé. Ọlọ́run dẹ̀ mú ẹ, ó dẹ̀ fi kẹ́ mi. Ó fẹ́ kí n máa ṣeṣe kúṣe kiri, kí n máa yẹlẹ̀ káàkiri ta. Irú ọ̀nkù yẹn ló fẹ́, ká máa ní orí ọkọ ẹ̀gbẹ́ ẹ̀ ló ń fẹ́ wọn kiri yẹn. But má jẹ́ kí yẹn ṣẹlẹ̀. Jẹ́ kára máa ṣe fúnra wa. Ìwọ ni ò kí ń ṣọmọ kékeré. Máa tọ́jú ẹ̀. Kò lè possible. Ṣé ìmọ̀ ọ̀rọ̀ ẹni tá à ń sọ yìí ni? Sister mi, my biological sister. Oníkíni, kò bá jẹ́ mathematical sister ẹ, kò sí nǹkan tó burú ń bẹ̀. Mo mọ̀ náà ayé ń ṣerú ẹ̀. Ibi gbogbo náà ti ń pẹ́ di alẹ́. Aago ló yàtọ̀. Ṣòro eléyìí tí mo fẹ́ ká ṣe lálẹ́ láàrin mi àti ẹ̀. Mo fẹ́ ká fi ṣínà òfin ni. Màá dẹ̀ love ẹ forever ni. Ṣé o ti yé? Mo lè lọ gbálé fún ìta tí ó bá tẹ́ lọ́rùn. Máa ṣe máa tọ́jú ẹ̀. Máa fowó sí àkáǹtì ẹ̀. Mo lè máa fẹ́ ní 100,000 naira every month. Ọlọ́run jẹ́ kémi ṣèrú ẹ̀ wọ ní nílẹ̀ Yorùbá. Mi ò lè ṣe o. Ẹ tó bá jẹ́ wọ̀n nílẹ̀ Yorùbá, ṣé àpò lọ́ọ̀lẹ̀ Haúsá kọ́ ló máa ṣe lọ? Oko ẹ tó máa gbà ẹ́ lẹ́yìn bíbá ẹ̀ lálẹ́. Gbàgbé ẹ̀ kò sọgbọ́n tó. Kò sí máa nà ẹ́ lálẹ́ yìí. Mo ń ṣeré ni. Òun ta ló ń bẹ jà? Ta wá ló ń bẹ jà? Ju aṣọ yẹn sílẹ̀. Ẹ má jẹ́ ju aṣọ yẹn sílẹ̀. ẹjọ́. Ok, jí kan ṣe máa. Mi ò fẹ́ stress ẹ, ṣe get. Compulsion tó bá ti bọ́ aṣọ. Àgbo bọ́ bra ẹ̀ kò bọ́ pint ẹ̀. Mi ní ṣe nǹkan. Màá kàn wò ẹ́ lásán ni. Ẹjọ́ ẹ má jẹ́ kí n ṣe. Oya. Ẹjọ́ ṣé ń jẹ́ kí n sùn ní kí ni gbogbo ilé. Ẹjọ́ ṣé ẹ̀bẹ̀ kan mò ń bẹ̀yìn látẹ̀kọ́. Àbí kí ni gbogbo ilé gan-an. Are you for real? This is ridiculous. I can't believe it. Ọkọ àǹtí ẹ̀ ló ṣe nǹkan tó tó yìí. So where did you sleep? Ṣé nígbà tí
tí mo rí pé lẹ̀ ti ṣú jù, I had to sleep at the security's place. Jesus. Èèyàn máa burú gan o. Ta ló kù tá fẹ́ trust, ta ló kù tá fẹ́ gbára lé gan-an. Sọ fún mi. Don't know. Ṣó máa jẹun? Máa jẹun. Wọ́n ní kitchen oúnjẹ wà bẹ̀ fún lọ́mú nǹkan tó bá wẹ̀. I don't really know what to say to this. I just can't figure it out. Mo ti mọ màá ṣe yẹn later jù. Hey. The 2005 FA Cup final. Correct. What shirt number does Dial Clichy play in? It is in fact number 22. Who was Arsenal's goalkeeper from 1963 to 1974? No, it was in fact Bob Wilson. Bob Wilson. Fẹ́mi. Kí ló wà láàrin wa àti Ṣọlá fún mi? Seriously, ṣorí gbogbo nǹkan tó ń bá mi sọ lókè yẹn kò yé mi. Mi ò understand rárá. Kí ni nǹkan tó fẹ́ wà láàrin mi àti ẹ̀? Kí ló fẹ́ wà láàrin mi àti ẹ̀ ju pé ó jẹ́ àbúrò ìyàwó mi lọ? Àbí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an? Torí òun ló fẹjọ́ sùn mí, ó ní òun láìkiri ipa tó máa ń bóun ṣe. Ṣe rí báyìí o. Tá a bá rẹ́rìn tá a bá lójú kókókókókó wọn á lóṣònú ni wá wọn á láàbọ̀ ọmọdé ṣe àbágbà ṣe òun la tún rẹ́rìn pàdé wọn yẹn tó sọ pé kí ló ń pa wá lẹ́rìn kí ló ń dùn wá nínú o. Ṣe pé kò sí nǹkan tí wọn máa ṣe ń sìn tó máa tẹ́ ọmọ aráyé lọ́rùn. Ìfẹ́ mi má bínú kò yé ni mo lè jẹ́ kó yẹ pé èmi ni mo sọ fún ẹ pé kó bá mi fojú ẹ̀ mọ́ra. No kò need má wulẹ̀ jẹ́ kí nǹkan yé èmi ni mo lẹ̀bi mo dẹ̀ ti mẹ̀bi mi lẹ́bi má dẹ̀ ṣàtúnṣe. Ọ̀nà wo ló fi gbàjẹ̀bi? Tó pé mi ò jẹ́ kó mọ ìyàtọ̀ láàrin ìwọ̀fà àtẹrú ni ṣùgbọ́n sìn máa jẹ́ kó mọ̀ máa change sí máa jẹ́ kẹ́rù mọ́ rẹ̀ lẹ́rú kí wọ́fà mọ́ rẹ̀ ní wọ́fà kíjọ́ ìkó rẹ̀ má ṣe bí ọba. Ọkọ mi Ayọ̀túndé kò lè tó yẹn mo jẹ́ kó realize mistake ẹ̀ ni mo ṣe ní pé kí n bèrè lọ́wọ́ ẹ̀. Ọkàn sọ bẹ́ẹ̀ ni náà tí ò bá trust mi ńkọ́ kí ló bá máa rò ká ní ọkàn rò pé òkè o jẹ́rìí ọkọ ẹ o ń present mi bí àwọn uncle àwọn oníṣekúṣe yẹn àbí kí ló ń rò sí mi gan mo ti gbọ́ ẹjọ́ ẹ̀kọ́. Ìwọ náà sì mọ àwọn ọmọdé òsì tó bá ti ní nǹkan kan láyà báyìí erukuru ló máa wá sí wọn lọ́kàn. Kí ni nǹkan tó fẹ́ wà láyà Ṣọlá fún mi tó rò pé ó lè nítumọ̀ sí mi ṣé kọjá tó ń wẹ̀ ń bedroom lójú mi nígbà tí màmá wò tí máa ní ó yá fọṣẹ fi kẹ̀kẹ́ fọ bí fọṣẹ fọ òun ni it's okay mo ti gbọ́ lọ bá mi set table. Ìfẹ́ mi Ayọ̀túndé ṣe ń bínú. mi ì bínú mọ́ darling it's okay but one thing please tó bá di set table kó má jẹ oúnjẹ lórí dining room kó lọ jẹ oúnjẹ ní yàrá henceforth yàrá ni kó ti máa jẹ oúnjẹ in fact tó bá dẹ̀ ń travel gan bóyá kó máa mú lọ please nígbà tí o ti débi by peace one ò le. Màá wò ṣe ń bínú torí bóyá ń sọ̀rọ̀ yìí tí gbogbo ojú ẹ̀ tí mo wò yìí yóò ń bínú. It's okay. Má bínú lọ. Sure. Yeah, I'm fine. Go. Madam, kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti chief o? Dá mi lóhùn ibo tó lọ ń kọ́. Ṣé bọ́ níṣe ni wọ́n gba owó tó bẹ́sẹ̀ sọ̀rọ̀ tó lọ? Kọ́ tó bọ́ta nínú bedroom ó ti sá lọ. Ǹgbà tó mọ̀ pé mi ẹ̀ gbé kí ló lọ ṣe ń bẹ̀. Honorable ló sọ̀rọ̀ ẹ̀ just like that. Honorable tó ń wò yẹn nǹkan tó wà ní abẹ́. Nǹkan tó wà ní abẹ́ they no born me well. Ọmọ, I run for my dear life. Má gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu. Nígbà tó rí nǹkan tó wà lábẹ́ wọn ó sá lọ. Ṣọ́rọ̀ ló ń sọ yẹn ṣá. Nígbà tó mọ̀ pé ò ní ṣe kí ló gbowó fún. Kí ló gbé owó sá lọ fún sọ fún mi. Tó bá ti mọ̀ pé mi ò gbé nǹkan, wàá kówó sórí tébù wàá dẹ̀ lọ jẹ́jẹ́. Nǹkan tó ń bá mi sọ ń sìn pé kò tó torí. Mo ní pé nǹkan tó wà lábẹ́ èèyàn kò dẹrùn mi lè gbà. I can't take it. Ṣọ́ ara ẹ̀. Má kò tìtì ẹ̀ bá mi ṣọ́ ara ẹ̀ mò ń sọ fún ẹ. Auntie o, ẹ̀yin dẹ̀ ń kọ́ o madam, Chief Lọ́ládé. Chief Lọ́ládé
ṣé chief tí o kì í ṣe normal ṣé o fẹ́ ràn mí lọ bẹ̀ yín. ṣó máa lọ sọ́dọ̀ chief lọ́ládé àbó ò lọ. Mo lè lọ bẹ̀ ọ̀ ṣó máa torí a máa bá sọ̀rọ̀ ó máa ṣe bákan á máa wó ṣó máa mú wá. tẹ́ bá ti mọ̀ pé ó máa lọ kò sí wàhálà. ṣó máa bá sọ̀rọ̀. ṣó máa lọ. mo máa lọ ṣé wàá bá sọ̀rọ̀. ìyá tó kò kékeré ni. ó ti di born again sí àbí. káàbọ̀ ọkọ mi báwo níbi tó lọ. bákan náà ni o. bíi ti báwo. ìgbà tí mo máa débẹ̀ wọ́n láwọn yẹ̀ṣẹ̀ gba àwọn èèyàn kan last week ní pé kò sáyé mọ́. kí tiẹ̀ láǹfààní ìwé tí mo kà gan-an kí láǹfààní ìwé tí mo kà tí mi ò ríṣẹ́ ti sú mi o. ṣé báwọn àgbà ló máa ń sọ wípé títa ríro là ń kọlà tó bá jiná tán ló ń doge. bẹ́ẹ̀ ni òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀ àmọ́ ìwọ náà kò máa rántí wípé onísùúrù ló lè fún wàrà kiri. sùúrù yìí náà lè máa ń tẹnu mọ́ gbogbo ìgbà nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ mi tó ti sọ challenge wọn dọ́lọ́run ṣògo èmi ṣáà máa jókòó sí sùúrù lérè yìí ni àbí. èmi ò fẹ́ kó wo aago aláàgó sáré o àwọn ẹgbẹ́ ẹ̀ tí wọ́n wo aago aláàgó sáré wọ́n jì sọ́fìn ni irú wọn ò dẹ̀ kí ń pẹ́ẹ́dẹ́ ní àbùkù láwùjọ ṣùgbọ́n èmi mọ̀ dájú wípé lágbára Ọlọ́run iṣẹ́ alálùbáríkà ó ń dóde lọ́gbọ́njẹ. àmín o. lọ́gbọ́njẹ ọkọ. wọ́n á jẹ́ kí n rí o. àmín lágbára Ọlọ́run. jésù mi o. lágbára Ọlọ́run lágbára ẹlẹ́dàá mi ó máa rí. ọ̀sẹ̀ tó ṣùwọ́ nìyẹn kí ni gbogbo òṣìyẹn náà ẹ jẹ́ kó rí yín pé o láyé yẹn má ti bá mi try irú ẹ̀ mọ́. o ẹbọ etí mi àbí. yes. o ẹbọ etí mi. yes mo ẹbọ ẹ. good one. You know what? mo kí ẹ kó kó ṣe kó gba etí mi but I tell you one thing you're gonna pay dearly for what you just did. ẹ lè ṣe kankan ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn máa gún yín tẹ́ bá túbọ̀ máa gún yín. bó ṣe gún mi máa fún àwọn ẹ̀mẹ́ lórí iṣẹ́ ó bá dákẹ́ ní straight máa sọ fún ẹ pé òkú ẹ àfitá pé ó bá ṣubú lulẹ̀ kò bá ṣe báyìí nìkan ni mi ní wọlé tó bá tún ṣubú lẹ̀ òkú mi á tún mú òkú ẹ á tún máa tún gún ẹ mọ́lẹ̀ tẹ́gbẹ́ bá wá dé káwọn tó máa dá lẹ́bi káwọn tó máa dá láre. mo sọ fún yín o ẹ má súnmọ́ mi o ẹ wò ẹ má súnmọ́ mi o ẹ má sí. Man, bàrẹ̀ ti boom. Ìyá méjì ò bá ti máa jẹ́ excuse ẹ̀ wọ́n ló ṣì máa wá òkè ẹni tí máa boom máa gírí.
Ègún ẹ̀dẹ̀ ní kò gbélé. Ẹ̀ẹ́dẹ̀ rò wípé ọkùnrin ẹ̀ gangan ó ní olóṣì olórí burúkú olójú kòkòrò ẹ̀dá. Ìwọ ló wò bẹ́ẹ̀. A yàtọ̀ síra wa. Ara táwọn ìpapà ó yàtọ̀ síra wọn. Ó máa ń lóra wa jura wa lọ. Ara lo òun nìyẹn. Àfi ká ya fílẹ̀ mi. Ìgbà wo lẹ̀gbọ́n ẹ̀ máa dé? Ó yẹ kó dé lọ́la àmọ́ mọ́mì mi padà sílé yẹn mọ́ ó ti sú mi. Kò ṣe nǹkan tó bá padà sílé kò sí wàhálà àmọ́ mọ̀ràn tèmi sẹ́yìn méjèèjì ni wọ́n pé ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Kí la máa pe irú ìwà burúkú tó wà ní ọwọ́ ọkọ àti ẹ̀ kò tiẹ̀ yé mi rárá. Tí n bá jókòó báyìí ibi tí n bá wà báyìí ló máa sáré wá bá mi. Wọ́n máa ṣe bíbà pé bóyá nǹkan kan ló ń lé wọn kò tiẹ̀ yé mi. Ó dẹ̀ lérò pé ẹ̀yin ajá ló ń bá wọn jà. Ẹ̀yin ajá ni ó lè máa jẹ́ lọ́wọ́ sí ìjà náà ló máa ṣe ẹ̀yin ajá nǹkan. Mo lérò pé ẹni tó jẹ wá sí bí ó ti sọ bá ṣe jẹ́ fún mi ó sọ̀rọ̀ wá fún mi dáadáa ó pè láláyé. Bẹ́ẹ̀ni ó ṣàlàyé fún mi. Kò sí wàhálà ẹ fọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo máa ń fọṣọ mọ́ dáadáa máa fọ aṣọ yín inú yín á dùn. Àmọ́ mọ́ mi ẹ má fi ọṣẹ tí ò dá fọṣọ fún wa. Mi kì í fọṣọ tí ò dá fọṣọ o ọṣẹ gidi ni mo fi ń fọṣọ mi ẹ̀yin fọkàn yín balẹ̀ ẹ̀yin mi láwọ. Ṣebí ńgbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan yẹn aṣọ tí mo fi hàn yín níbi ìta yìí ẹ máa lọ fọ yín lọ. Ẹ ṣe mo dùn mí ní wáyé tí ẹ ṣe o. Mo tún àyọjú sí i. Ó dà ó dà. Hello? I'm fine. And what's up, Shai? My darling. I'm one day. Oh, okay. Same time, same place. Alright, no problem. Okay, see you soon. I just can't come and give my father some movie. Good idea. Ajẹ́ pàdúrà wa ti dàní. Pàdúrà ta máa ń jí dà láàárọ̀. Òpó ni páìpù bẹ́ẹ̀ báyìí. Àṣé kí ni? Ọwọ́ epo àgbẹ̀ ọ̀. Wọ́n ló jẹ ọ̀rọ̀ tó wà nílẹ̀ rẹ̀. Kò yẹ sórí mo kánjú lábẹ́ tó gbóná ni bí mo ṣe sọ̀rọ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ nìyẹn. Ọba ti máa ṣe olóògbé báyìí sílé náà. Àwọn ọmọ tó sẹ́ksì wà ń gbòòrò ayé náà. Fi gbogbo yẹn lẹ̀ kò yẹ ẹni. Sórí kò possible kó kú wo àti ọmọ yẹn nìkan nínú ilé kó má misbehave ó ṣe kó èmi àti ẹnìkan nínú ilé lókè mi àti ẹni lẹ́jọ́ yẹn tó bá rí ìtàn ọmọ yẹn méjèèjì yẹ stainless man ni ó clean tán pátápátá ni tó bá rí ibi òkè ẹ̀ báyìí ó máa ń mí ni tó bá sùn báyìí àwọn àṣẹ báyìí á máa rànjú mọ́ ni ṣórí ká ní ọmọ yẹn ní kọ́kọ́ rí kí n tó rẹ́gbọ́n yẹn I swear to God òun. Yẹn ní gbogbo pálapàla sọ̀njà ni ọmọ olùkọ́kọ́ gbogbo náà ayé lọ́wọ́ ẹgbẹ́ máa jẹ́ anyway oògùn ẹ̀kú ni. Ó dùn mí tí mi ò padà rí ṣe jẹrẹ ṣé o mọ̀ pé torí mi lọ́mọ ṣe sábò mi rí ṣùgbọ́n ojú mi méjèèjì ó ṣe wà lára. Fílẹ̀ irú respect wo nìyẹn ṣé mi wá jẹ́ bí àwọn ọkùnrin gbẹ̀wù dání tó máa jẹ́ pé ìyàwó ẹ̀ ló máa control ẹ̀. No, I control my wife. The head because I am the head of the family, okay? Àwọn ọmọ lágbára Ọlọ́run lórí mi bọ́ kì í ṣe gbogbo ọ̀pẹ ló nígbà ń gùn. Àkọ́pẹ́ tí ò bá dára ẹ̀ lójú tígbà ẹ̀ ò bá dá lójú ni tígbà ẹ̀ bá dá lójú wá gùn jọ jáwọ́ kúrò nínú òwe Mọdákẹ́kẹ́ jìnnà sí Ifẹ̀ fi gbogbo yẹn lẹ̀ mo wá láti Mọdákẹ́kẹ́ jẹ́ mo wá láti Mọdákẹ́kẹ́ mo sì máa ń mú ọmọ yẹn. Owó tó yẹ kí n mú kí n jẹ kí n fún ẹ jẹ ni. Kí n jẹ mẹ́ẹ̀. Àwọn jẹ mẹ́ẹ̀.
Kò sí nǹkan kan, àwọn ọmọ mi ni wọ́n wá bá mi fọṣọ ni. Mo mí pé tí kan bá yín pọn mi ìkejì bá yín fọṣọ ni. Ọmọ mi ni bó ṣe máa ń ràn mí lọ́wọ́ ni ibi tí bá ti lọ fọṣọ tán bá ti ráyè wọn wá bá mi. Ọmọ mi ni wọ́n. Àṣẹ lóòótọ́ ni pé inú ìkòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti ń jáde. Bẹ́ẹ̀ ni òwe Yorùbá ni bó ṣe ń pa á ni èmi mo bí wọn. Ṣìdá ọmọ mi. Ẹ fi ṣe ẹ máa tẹ̀lé mọ́tò wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Ẹ̀kọ̀ọ̀kan tẹ bá ti tẹ̀lé wọn wá bẹ́ẹ̀ ṣe ń fún yẹn ó máa tètè yàtọ̀ àwa náà máa rójú yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ ṣe wà. Kẹ́sẹ̀ gbọ́. Ẹ ṣe jàre. Ẹ fi ṣe mọ́ mi, thank you. Gbàgbà bọ́jọ́ ọtí rere. Owó tàbá jẹ fún ọ̀nà ìgbòho. Ẹ jẹ́ kí n wá fún yín lọ́mọ mi. Omi ẹ ti kú. Ẹ̀yẹ ṣọwọ́ ẹ jẹ́ káwá fún ọ̀pọ̀ ọmọ. Kò sí nǹkan tó ń dà láàmú jojú kòkòrò. Ṣọlá fún mi kúrò nílé yìí kò sọ fún anybody. Gbogbo iṣẹ́ tó ń ṣe kàn pátì ni ó dẹ̀ lọ. Kí ló tàbí rẹ̀ ń ṣe báyìí? Ó dẹ̀ lórí ọ̀fẹ́ kò mọ́ lò ní o. Orí ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni ìwọ náà wò kò sí nǹkan tó fẹ́ tí wò kì í ṣe fún. The same thing ọkọ ẹ̀ náà ẹ̀ ń fún ní everything tó fẹ́. Nǹkan táràtà mi wá tí ò rí rárá lẹ́yìn fún. Ó dẹ̀ ń hùwà bẹ́ẹ̀ yẹn. Ọ̀rẹ́, ṣé o mọ̀ pé fóònù ẹni mò ń pè yìí ó rìn kò gbé? Ọ̀rọ̀ ẹ̀ ti yé mi. Ó dà pé Ṣọlá fún mi ò fẹ́ bá mi gbé pọ̀ nílé mọ́. Ó máa bá sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n àtàbúrò ni. Ṣó ti gbọ́? Èmi ò lè gbárẹ̀ o. Ókè tó kó dé nsìn kó bẹ̀ mí kí n gbọ́ kó tún lọ́jọ́ mi kó tún rú wa yẹn. No, mi lè gbà yẹn, mi lè gbà. Wo ò ní ṣe bẹ́ẹ̀ o. Tí wọ́n lò fún gẹ́gẹ́ bí ìyá àti bàbá, wàá bá sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n ni. Wàá dẹ̀ tún fà á mọ́ra. Mi lè gbá ọ̀rẹ́. Bùkúnmi géètì dúdú ni ó ti wà ń bẹ̀. Ẹ dúró mò ń bọ̀ wàá mú ẹ ń sìn. Bùkúnmi ló máa mọ ọ̀nà dáadáa. Àwọn obìnrin fẹ́ jọra. Ó mọ̀ pé gbogbo ilé oníkíní báyìí ó máa ń jọra wọn ni. Bàbá gbọ́dọ̀ fẹ́ wá mú kàn ní kó ṣàmàsinmi lé pé kó má wulẹ̀ ṣe wàhálà. Ó bá ti jó máa bọ̀ ṣé bí kẹkàn fi nájú jáde náà ni. Ẹ ra ọmọ mi ni. Nice to meet you. Yes, sir. Sure, okay. Yes, sir. Good. Ó wá ràn mí lọ́wọ́ aṣọ ni. Ẹ lọ iṣẹ́ ni. Yes, ó yẹ kí n lọ actually but mo ti ríṣẹ́ ni sir. Màámi máa bá yín. Oh, Nigerian factor. Anyway, Ọlọ́run á pèsè iṣẹ́ gidi. Àmì o. All right, nice to meet you again. Same here, sir. My name is Banji. My name is Bukumi. Bukumi? Oh. Yes, sir. All right then, I'll see you around. Thank you, sir. Yeah, be good. Yes, sir. Casa. Ẹ̀yin sisters wa, ẹ ṣé gan ni fún gbogbo ìtọ́jú tẹ́ ń ṣe fún wa. Thank you very much. God bless you. Ọlọ́run jẹ́ ká mọ ìyá ara wa o. Honestly, I really appreciate it. Kí lẹ̀ ń dúpẹ́ fún? Ẹ ní ìdá ti dúpẹ́ lọ́wọ́ wa náà. Ọmọ gidi lẹ́yìn náà. Àbí náà, ewé yín ti pẹ́ lára ọṣẹ. Ó dẹ̀ ti di dandan kó di ọṣẹ. Èmi rò pé tábàbà yín wá ṣe nǹkan. Honestly, I'm really appreciate it. Ẹ ṣé gan ni. Inú wa máa dùn gan. That would be very nice. Àbí ṣe fẹ́ kọ́ fún yín kan mi tẹ́ fẹ́ mọ̀ sí abẹ́fẹ́ jẹun.
Oh no. Èmi ti yó. Mo wà okay. Èyí náà wà alright. Ṣọlá fún mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹnu kìnìún olówó máa ń wà. Àmọ́ nísìn inú kìnìún báyìí lówó ń gbé. Fún ara ẹ báyìí ló máa ti ọbọ inú kìnìún yẹn tó máa fa owó yẹn jáde. Wo bí náà, ìyẹn wà lápá ẹ̀ tó lè fi fò síbi tó bá wù ẹ́. Sister Becky, ọ̀rọ̀ yín ò yé mi rárá o. Kí ló dé tó ń pretend? Òun tí àìsàn fún tí mo mọ̀ tí mo sọ látàárọ̀ nsìn kò sí èyí tó yé ẹnu ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ó yé ẹ dáadáa. Wo bíbá Ìṣọ̀lá fún mi. A jura wa lọ náà. Tá bá dẹ̀ máa jura wa lọ díẹ̀ kékeré náà la máa gbà lọ́wọ́ ara wa. Nítorí pa lówó lọ́wọ́ lẹ ṣe ń respect wa o. Wo bí mo máa fẹ́ kí ìwà àti Bùkúnmi kẹ́ wá máa tẹ̀lé wa jáde. Ká introduce yín sáwọn èèyàn ńláńlá kẹ́yìn náà wà connected. Tó bá ti jẹ́ yẹn ni a ti ṣe tán. Kódà ọ̀rẹ́ mi Bùkúnmi kò sí ní tí bá sọ fún ó máa gbọ́. A ti ṣe tán. A ti ẹ̀ ti ready gan báyìí. Ẹ ti ṣe tán, ẹ ti ready. Oh, they're sure. I'm sure. Heaven help those who help themselves. To by mind. Irú iṣẹ́ wo gan-an lẹ fẹ́ wá fún wa? Ṣé o ti gbàgbé pé Bíbélì sọ wípé àgọ́ ara obìnrin tẹ́ḿpìlì ni mo wà ni? Èmi náà ti gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò. Àmọ́ Sister Becky ló sọ pé ẹni tí ò bá ti mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti là ó ti di dandan kó sáré àsá. Má má jẹ́ ká forí wórí. Jẹ́ ká rọra máa gba ìrànlọ́wọ́ tó ń fún wa. Fọ́dún mélòó? Fóṣù mélòó? Fún ìgbà mélòó? Rántí pa kàwé o. Kò dẹ̀ sí iṣẹ́ gidi kankan níta. Ṣọ́rẹ́, èmi náà sọ pé ká máa bá wọn ṣiṣẹ́ tó ń ṣe. Àmọ́ ìyẹn ò dífá pé ká má máa tẹ̀lé wọn jáde lẹ́ǹkọ̀ọ̀kan náà. Folio, Beckelis, King on the bass, oxygen on the main. Oh my lady, one be one on the witch, can't share the wow. You don't know what you're missing, girl. Oh my lady, one be one on the witch, can't share the wow. You don't know what you're missing, girl. I'm gonna get a bike, and here we can make it better. So we'll be taking a bike, better. We can do it in the toilet. Oh my God, let's make it better. Anyway, we can make it better. Come on, let's make it better. Do it in the toilet. Oh, I'm a lele, one be one, don't know what you're missing. Oh, my lele, one be one, don't know what you're missing. Get up in your style. And your dress look too fine. It's all about me and you tonight. Get I'm all yours tonight. Now you and me today. But tomorrow mommy only say like on Nimo this Spartacus. Nimo be pom. Okay, she DB your day. And me gonna your money your day. Give it to you, girl, no stop. No stop. Oh yeah, we can do it anyway. While you walk on a shadow. Let your body be on my body, girl. Bambi, oh my lele, one be one on the witch, can't share the wow. You don't know what you're missing, girl. Oh my lele, one be one on the witch, can't share the wow. You don't know what you're missing, girl. I'ma get take a break, and here we can take it. So my bitch take a break, we can do it in the toilet. I'ma get let's take it. Anyway, we can make it. Come on, let's make it. Do it in the toilet. Shame, let's go, yeah. In the grandma, the teen shell. Color shame, let's go, yeah. In the grandma, let's see. Ibadi leke, koma bombi sheke, yeah, baby leke, koma shebi sheshe. Now you hate me today, but you wanna mommy you le say. Like on Nimo wa, this Spartacus, Nimo wa be pom. Oh my lele wa
ọmọ ẹlẹ́lẹ̀ wà bí wà lóńdó ìjì ẹlẹ́kẹ̀ ṣe lọ́wọ́ wọ́n know why you are missing Oya jẹ́ ká pẹ̀kẹ́ mo fẹ́ dísàlẹ̀ má lọ́nà gẹ̀rẹ̀ sáré gun kẹ̀kẹ́ òkè jẹ́ ká ṣe ní convoy bumper to fender mi ò lè surrender any corner you know I got the tactics méjẹ́ àbọ̀ ń bẹ̀rù magic stick ni màá ṣe ní slow bí àwọn boss wọn wà ní go slow. ọmọ ẹlẹ́lẹ̀ wà bí wà lóńdó. Baby, sórí ìgbà tí mo ju àwọn sódò tí mo mú ẹja mo wá wo ẹja yẹn bí ẹni pé kò jẹ́ nǹkan àmọ́ gbà tí mo gbé ẹja yẹn kaná tí mo sè tán tí mo jẹ mo ṣe mọ̀ pé àrò gidigba tó ń da ibú làmú mi gbé sórí gbogbo àsáwọn mi tí mò ń pa látàárọ̀ ìwọ gbogbo ni mo ń bá wọn you are too much dúró náà níbo ni wọ́n wà láti ọjọ́ yìí tí mo ti ń wá ọmọ tó máa tọ́jú mi tí mo ń ṣáàṣì tí mo rí ọmọ bí mo ti tẹ̀ bá. Chief, actually mo ṣe join àwọn big sis ni so first time tí máa tẹ̀lé wọn jáde náà ni. First time? Sori èmi náà wá jẹ́ kó mọ̀ pé adùn bá rìn má tòsí èmi ló pàdé sori gbogbo ìṣòro tó ní láyé ẹ̀ gbogbo nǹkan tó ń dùn ẹ́ lọ́kàn tó o pé báwo ló fẹ́ ṣe báwo ló fẹ́ yanjú ẹ̀ ìwọ kan kó gbogbo bùkátà ẹ wá báyìí gbogbo ẹ̀ ni màá ṣe fún ẹ. ẹ ṣe sá. That's my girl máa rí ṣé wàá rí ọmọ bíi títí ẹ yìí èyí gbọ́dọ̀ gbádùn ẹ kó wá ní kó lọ bẹ́ẹ̀. Let's just start with the Mami, trust ọmọ tẹ bí mi. Owó ni mo sọ. Ó yẹ kẹ́ ẹ lè gbẹ̀rí mi jẹ́ náà. Ẹ wò nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn sista Becky náà introduce wa sí business tó ń ṣe. Irú business. Good náà ta. Táàmù wọ́n rán wa lọ sọ́dọ̀ àwọn kọ́sítọ́mù àwọn ọmọ kíkà lọ dìbò náà jà. Nígbà tá a dé débi tá a gbọ́jà fún ọkọ̀ kówó fún wa. A dẹ̀ kó wọn lé wọn lọ́wọ́. Wọ́n ṣe yóò nílé mi lọ́wọ́ ní ẹ̀ pé ṣí àtẹ̀lé rẹ̀ nínú béèlì. Bá a ti bọ̀ wá kó fún ìyàbọ̀ fún mi. Owó iṣẹ́ tó ṣe lélẹ̀. Olúwa ṣeun inú mi dùn bàbá dáadáa ṣé wípé èmi náà máa fi ọwọ́ mi ká ní owó tuntun yìí. Àdúrà rẹ ló kúkú gbà in fact ẹ̀ ò bá ṣe ṣe tán bẹ̀ lásàrè lọ ṣọ́ọ̀ṣì pé ká lè gbàdúrà pé Ọlọ́run ṣe ń gan ni o nínú àṣẹlá fún mi ṣe lọ fún ṣòro mi lálọ́ pray ẹ wo agbàdúrà mọ́jú ni àdúrà yẹn lágbára. ṣoré lè tó mú wálé àdúrà tèmi ló kọ́kọ́ gbà lórí yín náà ẹ̀yin náà tó wá ti wá ṣèṣòro mọ́jú àdúrà yẹn tó ń bọ̀ wá gbà o. Àmín àmín. Owó tó ju eléyìí lọ owó tó ń dẹ́rù bolòṣì àdúrà yìí máa gbà lórí ẹ̀ lágbára náà lọ́fẹ̀ẹ́ gbẹ́ ẹlẹ́lẹ̀ kí wọ́n náà sunrun díẹ̀ pẹ̀lẹ́ ọkọ mi wàá rọ́mọ ṣìkẹ́ ẹ̀ ojú ò ní tiẹ̀ ò ní dààmú èmi nìkan tán owó láyé mi èmi láyé mi mi ò ní wẹ̀ẹ̀tì ọkọ mi lọ́sùn ìṣe òru tẹ́ ń ṣe yẹn ẹ máa gbàdúrà àdúrà yìí máa gbà ní wàá máa rówó mú wá fún mi gbọ́dọ̀ ṣe lásán. Ṣẹ́yìn ò mọ̀ pé ojú lásán ò ṣe gbọmọ lọ́wọ́ èkó rẹ̀ ẹni tó bá máa ga ẹsẹ̀ á ní láti gùn gan-an ni ẹni tó bá máa jẹun gbọ́n ó ní láti tilẹ̀kùn gbọ́n. Ibà!
ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ìbà yín àgbààgbà mẹ́rìndínlógún tí bẹ́ẹ̀ ló tún fẹ̀ àdáṣe níhun ná kẹjọ yẹmí lónìí o mo tún ti dé omi olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dú ìbà gbọ́dọ̀ ń mọ èèyàn ẹjọ́ yẹmí lónìí o ẹjọ́ ojú mi ń ṣe lónìí èmi olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dú mo tún ti dé o kò hun àwọn baba ńlá baba mi rí ẹ má jọ ohun mi o Becky ǹjọ́ o ti tẹ̀ wọ́n nú dáadáa torí àyí tẹsẹ̀ bomi tán ká tí nú ẹ̀rù òtútù ń bá ní o ẹ ǹlẹ́ o ẹ ti rí inú ara yín dáadáa ó dá yín lójú ẹ wò ìmùlẹ̀lẹ̀ wá ṣe lónìí o àyí dalẹ̀ béèyàn bá dalẹ̀ ńkọ́ yóò balẹ̀ lọ kódà yín ló fi mú yín wá bí o ẹ ò sì gbọ́dọ̀ dá ó kọ tiẹ̀ ti jẹ́. Ṣọlá fún mi lórúkọ mi sà. Bùkún mi. Bùkún mi yóò ṣọlá fún ọ yóò bùkún ọ. kí lòrìṣà fífẹ́ tù gbogbo ara lòrìṣà fífẹ́ tù ọlákáyé ọlábọ̀ọ́pọ̀ ọlásílẹ̀kùn ọlàbámilọ́jà ọmọ ọ̀gbìnní ọlákáyé ńlá pẹ́fà ọlábọ̀ọ́pọ̀ ńlórúkọ tí a pọ́dù ọlásílẹ̀kùn ọlàbámilọ́jà ọmọ ọ̀gbìnní orúkọ tí a pàjẹ́ eṣinṣin kì í mọ́nímọ̀nìyàn kó tó fọwọ́ ọlákanni lára tẹ́tẹ́tẹ́ tẹrú tọmọ ńlẹ̀lẹ̀ ń kí lòrìṣà fífẹ́ tù gbogbo ara lòrìṣà fífẹ́ tù gbogbo ara. ọwọ́ yín dà ọwọ́ rẹ̀ dà. ó dìmùlẹ̀ báyìí awo kì í dalẹ̀ awo ìmùlẹ̀ kì í dalẹ̀ ìmùlẹ̀ ìjọ ọmọdé bá dalẹ̀ ìjọ náà ni ó balẹ̀ lọ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ìjọ ọmọdé bá dalẹ̀ báyìí ìjọ náà ní balẹ̀ lọ o. ọ̀yá kẹ́ ẹ fọwọ́ yín bọ́jú. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n wọlé dé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Ọkùnrin tó bá ti gbé wọn jòǹbó ló gbé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Ibikíbi tó bá ti wọ̀ o, wọ́n rògbò. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Àwọn ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n wọlé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Mùjẹmùjẹ ni wọ́n o, àfi kán mú nígbẹ́. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, ẹ sáré. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Àwọn ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n burú jọjọ. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n wọlé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Ibi tó bá ti wà o, ìdààmú dé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. ọ̀rẹ́ báwo ni. ó mú wọn kì í kú jókòó. àwọn ni ẹja rí ó ṣe. ó ní bínú ni ó kú jẹ oúnjẹ máa jiná sí. bẹ́ẹ̀ ní tiẹ̀ rí ọ̀rẹ́ báwo ni wọ́n ṣọ̀rọ̀ àbúrò yẹn sínsìn. ọ̀rẹ́ mi ti sú mi o gbogbo agbára mi gbogbo apá mi mo ti sá sí náà mi ò rí mi ò dé mọ iṣẹ́ tí mo ṣe Ṣọlá fún mi tó fi kúrò nílé láì dágbére. bọ́ ó sọ fún mi púpọ̀ yẹn last week now. ó pè mí last week ó sọ fún mi pé kí n má stress ara mi ipò òun ti change line náà pé kí n má wọ òun. nọ́mbà tó fi pè yẹn ṣé a lè fi trace ẹ̀ ká lè fi get ibi tó bá wà. ó wáìdì nọ́mbà fi pè mí ni nọ́mbà ìtẹ̀ kọ́ ló lò and after that mo tún pe nọ́mbà ẹ̀ fóònù ẹ̀ wà switch off. ọ̀rẹ́ ó ti sú mi I love my sister so much mi ò lè wait kó fẹsẹ̀ ara ẹ̀rìn wá sínú ilé ìpadà. fi sílẹ̀ tó bá ti yá ó need freedom ni bọ̀ tó bá yá á wálé. ọ̀rẹ́ mi ò lè wait o mi ò lè wait kó wálé I miss her so much ọmọ ìyá mi ni. mo understand but o ní choice pẹ̀lẹ́. o ṣe. ẹ jọ oúnjẹ tẹ̀ ń bá wa sìn ẹ má yẹ ká ẹ bá wa lọ wò ẹjọ. mo ṣe wù ẹ ibẹ̀ kọ́ ni mo ti ń bọ̀ nsìn.
wo Bánjí mo fẹ́ kó fi ọkàn ara ẹ̀ balẹ̀ o ò ní ṣòro rárá òkè ló kéwúrè bàbá ọmọ òun ló lọ́mọ ìwọ ló ní nǹkan ẹ o kò sí wàhálà ètò introduction tí wọ́n ń ṣe máa lọ ṣe lọ. Mo gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ ṣe rí tí n bá ro ọ̀rọ̀ òbùkún mi gbà mí ó máa ń fún mi ní concern bó ṣe wà yẹn a máa jọ jáde o a máa jọ jáde kò sí nǹkan tá a níjọ ṣe àmọ́ tó bá di kí n fọwọ́ kan báyìí ó máa tú wàhálà palẹ̀ ní tó máa dá gírí bolẹ̀. àpẹẹrẹ pé ọmọ tó kọ́lé tó gbẹ̀kọ́lé ni ọmọ dáadáa ni ó fẹ́ kẹ́ ṣe ìgbéyàwó tán kẹjọ wà láàyè ara yín kí gbogbo ètò máa lọ bó ṣe yẹ kó lọ ni kò sí wàhálà. ó ti parí ń gbà yẹn nísìnyí tẹ̀sí kí n lọ fọkàn balẹ̀ kò sí wàhálà ọkàn mi ti balẹ̀. fọkàn balẹ̀ ẹ ṣeun ma ọlọ́run ló jí o. ẹ ṣeun ma èmi náà ní pẹ́ máa mọ́ mọ̀ pé tí n bá ti yọjú sí yín tí iṣẹ́ bá tún bò mí mọ́lẹ̀ mo lè tún máa ráyè mo ti bá yín ṣètò ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ náà. èmi sáré oúnjẹ ọmọ ni kò tiẹ̀ lè parí rẹ̀ agánran ló bá mi ṣe náà ní tánwó ẹ̀ owó tuntun ni wọ́n sàkà ní ẹ̀ lágbára ọlọ́run àpò onígbẹ oṣù ọkọ mi ṣe mo dúpẹ́ lọ́fọ̀ọ́kan balẹ̀ o kí gbogbo ètò máa lọ òun náà ń bọ̀ ń bíbá yìí lálẹ́ tó bá dé bí yìí lálẹ́ àtúntò ìjọsọ. ó dá ọkọ mi ó ṣe o. àtìgbà tí èmi náà ti wà mẹ́rin mo ti ń ra nǹkan mo ti ń wò ẹ́ mo ti ń wojú ẹ̀. It's good to see you today. ṣé àdúgbò yìí ló ń gbé ni? No, kì í ṣe àdúgbò yìí ni mò ń gbé mo kàn wá get few things nínú supermarket yìí. èmi náà máa ra nǹkan bẹ̀ dáadáa. That's nice. That's so lovely. You're beautiful, you know. Thank you. A beautiful nose ring. I'm blushing. A lovely smile. Well, thank you. Anyway, let me give you my number because I'm actually in a hurry, so you can just give me a call. Yeah, I'm not really busy type. Yeah. It's okay. Oh, fine. What's in ring, man? Okay. Yeah. It's all right. All right. Once again, a pleasure. Nice to meet you too. Yeah. So much. Ṣọlá fún mi kí ni ẹ̀ṣẹ̀ mi torí mi ò mọ nǹkan tí mo ṣe tí mo fi dìsá pé o kò kúrò lé ò dágbére ẹ wo ṣe jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan àbúrò níbo ló ti rówó irú iṣẹ́ wo ló ṣe ṣe pé olóyà mọ́tò tó gbé wá sọ́dọ̀ mi. Sista mi báwo mo ṣe máa yá mọ́tò wá mi ìyá mọ́tò wá o oil company ni mo ti ń ṣiṣẹ́ in fact salary mi huge àwọn dẹ̀ lọ gbalé tí mò ń gbé fún mi. Ọlọ́run ṣeun nǹkan tá a fẹ́ máa fetí gbọ́ tàbí fẹ́ máa fojú rí nìyẹn Ọlọ́run àdúpẹ́ ìwọ fúnra rẹ kó wá ṣe dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ wọ́n ní ṣe dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ ni a ò farabalẹ̀ má bẹ̀ má ṣègbéraga.
sister mi mo ti gbọ́ yín. Ó yẹ kẹ́yìn náà lè trust mi pé mi kì í ṣe ọmọ burúkú. Kò dẹ̀ máa rántí ilé tó ti jáde. Ipe àmì àti àjù méjì lọ o. Kò sí ìyá, kò sí bàbá, fọ́nà nìkan. Ìgbà wo lẹ tún fẹ́ yọjú sí wá ń sìn yín torí ẹ ti jẹ́ máa dà. Gbogbo bàbá ẹ̀ lọ́kọ mi, ẹ̀ fi lè máa ń jẹ ọ̀rọ̀ ẹlẹ́nu ni. Tá bá ń jẹun, àárọ̀ sákùn máa pariwo orúkọ ẹ ní. Ṣọlá fún mi o, Ṣọlá fún mi o, Ṣọlá fún mi o. Ẹnu ló dé ti di gbogbo ẹ ti di kíní báyìí. Ìgbà wo la fẹ́ mọ́kọ wálé o? Ẹ fún mi ní little time. Dìgbà wo? Kó tó di kó mọ́kọ wálé. Mo jẹ́ kí n sọ fún ẹ gbára lèèyàn ń búra o. Ẹnì kan kì í bú ṣọ̀gàn lẹ́rù. O ò dẹ̀ kéré sí, ò ń dàgbà sí mi. Ohun tó lè fi rí dùnnú mi, òun ni kí n fọwọ́ mi báyìí kí n fi gbọ́ ọmọ ẹjọ́. Èmi ò ní tọ̀ ẹ́. Mọ́mì mi, honestly mo understand point yín. Bó ṣe rí ọ̀rọ̀ ilé ọkọ, ó dùn sọ lẹ́nu ni o. Kò easy rárá because life contract ni láàrin olólùfẹ́ méjì. Èmi ò dé fẹ́ wàhálà divorce. Torí ẹ̀ mo ṣe ní kí n ní sùúrù, kí n take time, kí n farabalẹ̀ dáadáa kó tó di pé mo tọrùn bọ́ o. Ọdún mélòó? Jọ kí ló ṣẹlẹ̀ sí Bánjí? Ṣé Bánjí wá síbí báyìí ni? Má fi ìbéèrè lọ́wọ́ mi rárá. Wo ohun tí mo rí ni o. Bánjí ni mo rí ní ọkùnrin tó lè fẹ́. Òun ni mo rí lẹ́ni tó lè ṣe sùúrù pẹ̀lú ẹ̀. Tẹ̀dẹ̀ lè jọba ara yín kalẹ̀. Bánjí. Kí ni gbogbo nonsense tó ń ṣe níta pẹ̀lú bọ́pọ̀ tí mo rí ẹ pẹ̀lú yẹn? Calm down now. Ọ̀rẹ́ mi lásán ni. Eré kí ni ọ̀bọ ẹ fẹ́ fi ọ̀gẹ̀dẹ̀ ṣe ju kóbo jẹ lọ? Jọ, why are you reacting like this? Just because a guy dropped me at home. Oh, then paro toto. I just told you he's just a friend and nothing more. Ṣú ààrẹ o, kúkú mi ṣú ààrẹ. A lè fi irú ẹ̀kú sọ́wọ́ ajá láíláí. Jẹ́ kí òwò mi kí ó máa yé ẹ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn. Oh, why are you taking it personal? Ṣé ọkùnrin ò lè wá drop mi lé ni? I don't understand. All this nonsense. Ṣé ṣe pé ìbùkún mi ti ya wèrè ṣá? Ọ̀rọ̀ ọmọ yẹn ti sú mi o. Àmọ́ kí sóòbí àìkú tó di egbò ni mo ṣe ní kí n tètè wá fẹjọ́ ẹ̀sùn. Torí mi ò mọ̀ nǹkan tí máa ṣe sọ̀rọ̀ ẹ̀ mọ́ o. I don't get this. Ẹ jọ ṣé Bùkún mi try láti fọ́ọ̀mù fún àwa ní ẹ̀mí? Ṣé òun náà ló ti wá push tó kó tó ń ṣe? Because ṣé tó bá tẹ̀ wá padà jẹ́ pé ara olókùn rẹ̀ ti yá? Ṣé fẹ́ ìṣe ló máa fi máa dúpẹ́ lọ́wọ́ irú àwa? Ẹ ṣáàjọ ẹ bá mi bá sọ̀rọ̀. Please talk to her. Ní ìmọ̀kan tó ń ṣe é. Ẹ jọ bá mi bá sọ̀rọ̀. Ẹni sùúrù. Ṣé kìí ṣe pé orí Bùkún mi ti dàrú ṣá? No. Like, mọ nǹkan tí inú mi dùn sí. Inú mi dùn pé ẹ̀yin méjèèjì ẹ sùn síbì kan, ẹ kọrí síbì kan. At least wọ́n wá sọ̀rọ̀ sí wípé báyìí ló ṣe ṣe. Ó dẹ̀ fẹ́ ká find solution sí i. Àbí? Sure, solution máa wà. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ṣé mọ̀ pé àwọn èèyàn míì wọ́n ń wá orú opportunity tí wọ́n rí, tó ń bẹ̀bẹ̀ fún, tó ń ké fún tí wọ́n ò tí ì rí. Opportunity yẹn lẹ́yìn rí tẹ́yìn kan misuse tẹ́yìn ṣe bí olórí burúkú. Bóyá tẹ́yìn méjèèjì tẹ́ bá lè bá mi pè lórí fún mo mí pé right now tẹ́ bá lè bá mi pè lórí fún kẹfà sọ̀rọ̀. Bóyá gbọ́ràn sí yín lẹ́nu àbí tọ́rọ̀ rẹ ti sú èmi o, ó ti sú mi, mi ò ní parọ́ tọ̀yìn. I mean, it's Bùkúnmi. What do you mean about it?
àìfoyin sẹ́nu károjú. àìfoyin sẹ́nu károjú. àìfẹ́rù mọ́lé. àìfẹ́rù mọ́lé. àìfiyànrín gbàrọ̀. àìfiyànrín gbàrọ̀. èyàn ní gorí ẹ̀lẹ̀ kó yọ̀bẹ. èyàn ní gorí ẹ̀lẹ̀ kó yọ̀bẹ. ire gbogbo kó máa wá wa rí. ire ọ̀tún ire òsì kó máa wá wa rí. àṣẹ. àṣẹ. Ọmọ Ọlọ́jà rẹ̀ o, wọ́n ti dé. Ọkùnrin tó bá ti gbé wọn jọ̀ǹbọ̀ ló gbé. Ọmọ Ọlọ́jà rẹ̀ o. My chief. My baby. How are you? I'm fine. Ṣé wàá pa? Ṣé ẹ bínú kó pẹ́ mi díẹ̀? Àti gbóhùn ìyá àti gbóhùn ọmọ. Ọ̀rẹ́ jókòó. What a beautiful. Àbí o, ọ̀rẹ́ mi ni. Ṣọlá fún mi lórúkọ. What a fine girl. How are you? Ṣé wàá pa? Mo wà pa. Ṣé òun náà wá pàdé kọ́sítọ́mà mi? Rárá o, not at all. Actually, èmi àti ẹ̀jọ́ ń bọ̀ láti ilé ni. Mo ní ká jọ wá bá yín ṣeré papọ̀. Mo dẹ̀ ti ròyìn yín fún pé ẹ máa ṣọ mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Apààyàn dé. Ìgbà kan nìyẹn. Má ṣe mí léṣe. Àti pé pàápàá owó àlejò kan ni mo mú dání. ẹ má ṣe ìyọnu owó tèmi mo wà ókè ṣe ti gbọ́. Ó gbọ́ nǹkan tó sọ ni ó ní kí n má ṣe ìyọnu òun wá jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan yẹn. Exactly. Ayé mi ti dá ibi láyé mi máa rún sí. Ó mọ nǹkan tí màá ṣe ń sìn màá fi ẹ̀mí mi lé yín lọ́wọ́ màá wá fẹ́ kẹ́ ẹ mú mi kẹ́ ẹ fún mi dáadáa. 100% assurance lórí ẹ ẹ ní problem. Assurance ìyá ọkàn dùn mí pé mi ò lò fún páwálé ni ajẹ́ mo lò fún páwá ni ẹ bá gbádùn mi tó. Who is that? Hold on, I'm coming. Hi, darling. Yes, babe. Sure. Ṣé o gbé ń pè mí pé? Not at all, kò sí wàhálà. Má bí ní jọ̀mọ́ sáré sọ́tà àwọn kankan ni, okay? It's alright. Àárọ̀ ọ̀la ni lè máa mú. Ṣé. Ṣọlá fún mi. Kí ló ń ṣẹlẹ̀ bí báyìí? Má wọrí ire ló máa ṣẹlẹ̀ má gbàgbé pé irú nǹkan báyìí ló lé mi jáde kúrò nínú ilé ẹ̀ kódà mo rántí ńgbà náà tó ní tí n bá kú ó ṣetán láti bá òkú mi lájọṣepọ̀ àmọ́ mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ lénìí torí ìfà ti wọlé tó ẹ̀ wá. Ìfà. My dear, calm down, calm down. Kò sí wàhálà. Ṣé ọ̀rẹ́ mi ni Ṣọlá fún mi? Mo kàn ní kí n fi ṣe èyí iṣẹ́ tí mi àti ẹjọ́ fẹ́ ṣe lálẹ́ yìí. Kò sí mi. Mo má tún máa ṣàlàyé gbogbo old story torí iṣẹ́ ti bẹ̀rẹ̀ Yeah. Irú problem wà lélẹ̀. Bàbá. Ṣé wàá pa? Láre. Yóò ṣẹlẹ̀. Látàárọ̀ mo ti ń expect ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ ó kàn dá mi jókòó síbí látàárọ̀ lókè àkíní bọ̀bọ̀ yẹn sọ. Mo rò pé tí ẹ máa sọ fún mi pé mo try mo fast because bí mo yẹn ń sá lọ sókè tí mo ń sá lọ sódò wọn àwọn èèyàn tó fẹ́ ra property ẹ̀sà àwọn èèyàn ò tiẹ̀ wo location ibi tílẹ̀ yẹn wà àbí wọ́n tiẹ̀ wo nǹkan tó wà lórí ẹ̀rọ wọ́n kàn ń sọ̀rọ̀ bí. mo gbìyànjú sọ́tún mo gbìyànjú sósì nǹkan tó fi ń lọ bẹ̀yẹn ó ti kéré jù torí ẹ̀ ló ṣe rẹ̀ mí sára. Nǹkan tí mò ń sọ ni èèlò kí ló ń sọ àṣà níye tó sọ. Ẹni tó sọ̀rọ̀ tó bẹ́tà jù ló sọ pé òun fẹ́ sọ 20 million ó dẹ̀ náà ń travel ní 12 o'clock. Èèyàn sọ pé òun máa san 20 million naira fún that kind of property ó dẹ̀ ń bọ̀ wá bí wá bá mi pé 20 million ó mọ wọ́ọ̀tì ibẹ̀ yẹn náà ṣé bí you are into the business ó mọ value ibẹ̀ yẹn náà
ilẹ̀ yẹn lásán 80 million naira ni mo rà property orí ẹ̀ is 120 million naira value bẹ́ẹ̀ sì is over 300 million kí ló ń sọ fún mi yìí wọ́n máa dárúkọ 20 million dẹ̀ ń bọ̀. torí pé wọ́n ti rí mi pé mo wà in desperate need fowó yẹn torí ẹ̀ náà ṣe ń fìlọ̀kulọ̀ lọ mí. wo kò lè work in 20 million ibẹ̀ yẹn 20 million. okay sir. wá láre ṣé bí ìwọ náà mọ̀ náà ó ṣe máa sọ pé bí ìlú ìṣètò òrí ẹni tó pàtẹ ẹ̀sán 80 owó tí ń fi ralẹ̀ nìkan is okay má ti torí pé mo ní problem ó mọ problem tí mo ní fẹ́ fi san gbèsè mi ni. ẹ̀sà nǹkan tí èmi náà ń wò nìyẹn bóyá ká filẹ̀. wò 20 million ká gbèsè mi kò ká nǹkan tó wà nílẹ̀. all right sir ẹ jẹ́ kí n máa lọ mo ní ìlọsí. ok ó mọ nǹkan ìgbà wo ló nù máa san. immediately tẹ bá ti rẹ́dì bá ẹ máa rí. ẹ jẹ́ kí n máa. ní kò san ṣe bí àkáǹtì nọ́mbà mi wà lọ́wọ́ ẹ ní kò san. ẹ máa rí 18 million ní àkáǹtì yìí. 80 million bíi ti báwo. máa ju 18 million sí yín ẹ máa rí lórí àkáǹtì yín sẹ́yìn. ṣé kò lè fi 10% tẹ́lẹ̀ ni. Bùkúnmi. èyí tá a sọ ìjà àfilẹ̀ wa. ẹ wo bàbá ọkàn mi ò balẹ̀ ẹ mọ̀ pé gbogbo ìgbà tí ọkàn mi bá ti lọ sí ìkìlọ̀ ọjọ́ sí ẹ wo bàbá ẹ mọ̀ pé inú lè máa sọ pé ìjáfara léwu. ọ̀rọ̀ rẹ yé mi ọjọ́ ọmọ tó ní làákàyè ni àwọn àgbà ti ní àgbà tí ò fura ìfura lògùn àgbà àgbà tí ò bá fura nǹkan míì ọba àmọ́ síbẹ̀síbẹ̀ fọkàn rẹ balẹ̀ bí mo ti wí hùn èmi ò pè é wọ́n pè é kó wá rí mi ìdí tó fi fẹ́ ya létí lápá yóò wí fún mi ọgbọ́ fọkàn rẹ balẹ̀. kódà tẹ bá ní kí n fọkàn balẹ̀ má fọkàn balẹ̀. fọkàn balẹ̀ kò ní í séwu ìjọ orí ìdí tí mo fi ní kàn tètè já má jáfara ilẹ̀ ti ṣú báyìí obìnrin sì ni ọ́ ọgbọ́. máa tún máa rí yín lọ. kò séwu mọ́ ọ lọ wọ́n pè ó wọ́n pè é. èmi ni máa ń ṣe àwọn ọmọdé ìbáyìí awí fún ni kọ́ tó dání agbajákàdé ní kò burú. Doctor, kí ló wá cause sickness yẹn gan? Madam, sherry blood wọn balance nǹkan tó wá fa stroke nínú ọ̀rọ̀ yìí gangan ni kò yé mi. Irú àdánwò wo wà lílé lẹ́nu last week sóní. Doctor, ṣé ẹsẹ̀ mi yìí tí mo sì mọ méjèèjì rìn? Ọ̀gá, ṣẹ̀rẹ̀ need láti take it easy. Àwọn nǹkan tẹ́ ń ṣe gangan ló ń disturb àwọn treatment tá à ń fún yín. Mo ti sọ fún yín tí ẹ bá lo àwọn oògùn tá a kọ fún yín everything máa wà okay. Ẹ need láti take it easy. Ọkọ mi, lápá Ọlọ́run á fẹ́ tẹ̀ mí. Orúkọ mi, ọwọ́ òkè lágbára Ọlọ́run. Madam, kí lẹ́yìn náà tún ṣe nǹkan tẹ́ ń ṣe yìí fún? Ẹ̀yin ló yẹ kẹ́ wà pẹ̀lú ọ̀gá kẹ́ máa pẹ́ẹ̀tì wọn. Ẹ̀yin náà tún ṣe nǹkan tẹ́ ń ṣe yìí. Gbogbo nǹkan tẹ́ ń ṣe ló ń disturb àwọn treatment tá à ń fún yín. Èmi Mẹ́ẹ̀túndé mo á dẹ́ntẹ̀ ìdájọ́ kù sójú kan báyìí jẹ́ èdè mọ́lẹ̀ mìíràn ṣó. Mo ti sọ fún yín ẹ take it easy. Gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí gangan ló fa ẹ̀jẹ̀ rú. Ẹ take it easy, everything ma fine. Madam, ẹ jẹ́ rí i.
Please forgive me. Honestly, I can't explain how it happened. But trust me, it was not intentional. I was so drunk. Má bínú sí mi ò tẹ̀jọ́ torí Ọlọ́run. Dáríjì mi Ṣọlá fún mi jọ̀ọ́. Ṣó ti gbàgbé gbogbo ìkìlọ̀ tí bàbá sọ fún wa ń gbà náà ni? What do you want us to do? Kò dẹ̀jọ́ gbé mi lọ sọ́dọ̀ bàbá. Ara ni níjẹ́ kan bá mi wá solution sí. Solution? ẹlẹmọlíjàn ìjọ́njọ́wọ̀ràn akọ̀fọ́rùn lọ̀lọ̀fọ́rùn jẹ́jọ́ ẹlẹ́wọ̀nrín ní ṣe ìyá ajé lọ́jọ́ tí ìyá ajé kú lẹ́pàá òkun ìlàjì ọ̀sà ṣọlá fún mi bùkún mi ló sì kú ìyá ajé o bó bá ṣe pé ìwọ bá ṣe èèyàn ní ṣe bẹ́ẹ̀ ni tó bá sì kú ìyá ẹni là tẹ̀lé ajé kárẹ́lé wọn ìlọ́rọ̀ ajé kárẹ́lé wọn ìlọ́rọ̀ ajé kárẹ́lé wọn ìlọ́rọ̀ apá ọ̀tún apá òsì lẹ́yẹlé fi kórè ajé wọlé kí ni ire ajé ó máa lù nílé awo gbùdùgbàdà ni ire ajé ó máa lù nílé awo gbùdùgbàdà kí ni ire ajé ó máa lù nílé awo gbùdùgbàdà ni ire ajé ó máa lù nílé awo gbùdùgbàdà. Ṣọlá fún mi bùkún mi àbí Ṣọlá fún mi àbí ẹ wò mí iṣẹ́ náà la tún ṣe yìí bí mo ti wá ṣe fún àwọn tí wọ́n mú yín wá tó jẹ́ èyí ò tún wá jẹ́ fún yín jù báwọn lọ. Àṣẹ. Ìjẹ́ iná ni ó jẹ́. Àṣẹ. Ìjẹ́jẹ́ òun. Àṣẹ. Ẹ rí tajé ṣe ẹ rówó ná ẹ rówó lò àmọ́ ẹ wá gbọ́ kẹ́ ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi dáadáa ẹ gbọ́ kìlọ̀ tí ń bọ̀ ń bẹ̀ o ẹ wò mí látòní lọ ọkùnrin kan ṣoṣo náà ni ó mọ gorí ẹ̀ méjèèjì ó yà yín lẹ́nu bó ti jẹ́ nù wò mí kádàrá ẹ̀yin méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ ni kódà ẹ gbọ́dọ̀ jára yín níyàn. Àmọ́ bàbá tó bá wá tó àsìkò fún wa láti ṣègbéyàwó nǹkan. Ẹ padà kò sóhun tí ń jẹ́ bẹ́ẹ̀ ìgbéyàwó kò sóhun tó jẹ́ èyí mọ́ ọ̀rọ̀ à ń fọ́kọ à ń gbéyàwó sí ní ọ̀rọ̀ yín mọ́ ẹ wò mí ọkùnrin kọ́kùnrin tó bá sì ti gorí yín báyìí nǹkan ó yí padà fún ni kì í ṣe sí dáadáa o tiẹ̀ tánu àìsìkí rẹ̀ lẹ́yìn ó mọ̀ fi ṣọlá ohun burúkú yóò máa já lóhun burúkú fún ohun burúkú yóò máa já lóhun burúkú ẹ wò mí ohun tí ń bẹ lẹ́yìn ọ̀fájòjé lọ àìsìkí tiẹ̀ lẹ́yìn ó mọ̀ lò. Mo tún fẹ́ béèrè ìbéèrè kan sí tó bá jẹ́ pé kan lára wa lọ bọ́kùnrin kan ṣoṣo lájọṣepọ̀ ńkọ́. ẹ gbọ́dọ̀ dánwò ẹ gbọ́n tí mo wí ni àfi bẹ́ẹ̀ bá fẹ́ kí àìsìkí ọkùnrin ó ṣiṣẹ́ fún yín dalẹ́ mọ́ àfi bẹ́ẹ̀ bá sì fẹ́ pẹ́ lórílẹ̀ èèpẹ̀ àìsìkí tẹ́ ẹ sì ń lò bẹ́ẹ̀ bá sì fẹ́ kó bá yín kalẹ̀ ẹ lè ṣe báwọn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tó bá wá jẹ́ wípé ìkànnì wa ṣe bẹ́ẹ̀ kí lẹ̀rọ ẹ̀. Ikú lẹ̀rọ ẹ̀ ikú ni kò lẹ́rọ̀ ikú ni eyín ò dọ̀run nu wo mi. yóò jẹ́ fún yín. Àṣẹ. ẹ rí bá ti ṣe o. Àṣẹ. ẹ rọ̀ náà gbégbá o. Àṣẹ. ẹ rò ó lò. Àṣẹ. bẹ́ẹ̀ bá ti wá ń lọ sí ibi iṣẹ́ ajé yín ẹ mọ̀ wípé àìfoyin sẹ́nu károjú. Àìfoyin sẹ́nu károjú. àìfẹ́rú mọ́lé. Àìfẹ́rú mọ́lé. àìfiyanrìn gbààrọ̀. Àìfiyanrìn gbààrọ̀. èèyàn ní gorí ẹ̀lẹ̀ kó yọ̀bẹ. Èèyàn ní gorí ẹ̀lẹ̀ kó yọ̀bẹ. kájí ọmọ bá mi lọlé. Kájí ọmọ bá mi lọlé. Mo sáré títí mo kọsẹ̀. Èmi ti gba kámú o, mo ti gba kádàrá. Ṣùgbọ́n kan bóyá kí n lọ pe bàbá gan sí báyìí ṣùgbọ́n Bùkúnmi kí ló ṣe.
àǹtí mi ò ti tó ètè sunkún ikú ọmọ yìí mà tó ẹ má yẹ kó tó lọ dá àìsàn míì sí lára o mo wí tó ẹ ṣe sùúrù o. bàbá mi ní tọrọ kò gbọ́ ó ṣe pàtàkì ẹwà yẹn ni bá ṣe. ẹ̀wọ̀n mami nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ká ní ìbùkún mi tètè látọ̀ ni bóyá àbárí solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ àfìgbà tí Ṣọlá fún mi ṣẹ̀ṣẹ̀ tú pẹpẹ ọ̀rọ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí aṣọ ògbọ́mọ yẹn mọ́ tọmọ yẹn ti rìn owó ọjà. ẹ̀rọ ti rí owó ọjà ṣètòrí kébì bàbá pa mí kí àbá jẹ mí kú lọ́mọ mi ṣe lọ ṣe tó ṣe ló wá sọ mí dolórí burúkú mo ti gbọ́ mo tẹ̀sán. Ṣọlá fún mi gbogbo orúkọ báyìí ń ṣẹlẹ̀ ò sọ fún mi aṣẹ́wọ̀lúwa níjòrò tó rọ̀fin ké. ṣe bọ́kàn yín ló fà á àwọn ló fa gbogbo ìwà búburú tí mo lọ wù yẹ ṣebí lálẹ́ ọjọ́ yẹn ṣe máwọn lọ fẹ́ fipá bá mi lò pọ̀ tó fi jẹ́ kí n sá jáde lóru ọ̀gànjọ́ ṣé mi sọ fún yín ni mo ṣàfẹ́jọ́ wọn sùn yín kí ni nǹkan tẹ ṣe ń gbà náà ṣe bẹ́yìn wọn lẹ wá. irú ayé wo ni mo wá yìí ọkọ mi Ayọ̀túndé nìyẹn ó wà lórí wíìchìá kò ní dídé ọ̀pọ̀ tí bá ṣàpàrà wé ọkọ tó ń dọkọ ní múra kí ló ti ṣe lé fún mi. Ẹ bínú sister mi, I'm sorry. Please forgive me, I'm sorry. Kòwé mi náà bẹ́ẹ̀. Tí bá tún lé ayé mi wá wá yan dandan. I'm sorry. Okay. Àfìgbà tó fọwọ́ rẹ̀ tó lé ọlọ́run kì í máa yí ṣe bí. Àmọ́ tí wá ta